Ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ Kọ́lé Òṣó, ǹjẹ́ ẹ̀yin ti wo Kọ́lé Òṣó láti part 1 títí dé part 12? Ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo Kọ́lé Òṣó part 13 tó jẹ́ pé bó ṣe ń lọ lẹ́yìn ń tẹ̀lé tí ẹ ò dẹ̀ dúró, ẹ ò skylark, ẹ ò rẹpẹtẹ, ẹ ń follow ẹ back to back bó ṣe ń gbé wa débẹ̀ tèmi náà dẹ̀ ń gbé yín débẹ̀ tàtọ́ ń jára wa sí i. Ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo part 13 Kọ́lé Òṣó? Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct kí ẹ tún máa jẹ̀gbádùn sinimá yìí lọ ní fọ̀nàfọ̀sùn. Ẹ̀yin tèmi, mo tún gbé tuntun dé, mo gbé àrà míì dé. Èmi ò máa béèrè ìbéèrè méjì ńlá kan ní òpin fídíò yìí. Èèyàn 10 àkọ́kọ́ tó bá kọ́kọ́ gba ìbéèrè náà yóò mọ̀ fi ẹgbẹ̀rún 10 ṣe ìfàjẹ. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀yin tèmi, gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ pé ìdílé Òṣó ń tẹ̀síwájú nínú ìrìn àjò wọn tí wọ́n sì rin ìrìn àjò náà. Arákùnrin tó ń tọ̀ yàlàyàlà ìyẹn ló gba oko aláwo lọ tí ó sì lọ pèsè àsèjẹ nítorí ìdílé Òṣó. Babaláwo ìyẹn Yínká Quadri ó sọ fún un wípé tó bá ti sá bólógùn ṣe ní kó sá pé yóò bọ́ lóko ìtọ̀ bí akèré, ṣùgbọ́n ẹyẹ tí a bá dáde igúnnugún, ẹyẹkẹyẹ míì náà fi ń sun. Iná tí wọ́n bá dáde àkàlàmàgbò, ẹyẹkẹyẹ náà fi ń sun. Ẹ̀yin tèmi, ìpèsè àti àsèjẹ tó yẹ kí arákùnrin yìí kó jẹ nítorí ìdílé Òṣó, àwọn ìdílé Òṣó gbà á lọ́wọ́ ẹ̀ wọ́n sì pín jẹ. Kódà Òṣóbọ́lá àti Ẹfun tí wọn ò sí nítòsí, àsèjẹ náà bọ́ sí wọn lẹ́nu tí wọ́n sì jọ pín jẹ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ni Báléláyọ̀ àti Òjó wọ́n mú ẹ̀gbọ́n wọn wá sí abúlé tí ẹ̀gbọ́n wọn sì bọ́ sí ọwọ́ Kọ́lé Òṣó tí Kọ́lé Òṣó sì fi ẹ̀gbọ́n wọn lánu. Kẹ̀sì máa wò, ọ̀sẹ̀ 2 péré ló kù kí ẹ̀gbọ́n Òjó kí ó ṣe ìgbéyàwó, ṣùgbọ́n Kọ́lé Òṣó ó tún fìyẹn náà ó tún fi lánu. Kí la rí tí a ò sọ? Ṣé arábìnrin tó wá bá bàbá Òṣó nílé tí ó sì sọ fún ìyẹn Òṣógbèmí tí ó sọ fún un pé òun fẹ́ ṣe oògùn tíyẹn gbé oògùn fún un wípé kó fi omi lò ó, kò jẹ́ kí Òṣógbèmí ó sọ̀rọ̀ délẹ̀, ó ti da oògùn jẹ, ó ti fi omi lò ó. Oògùn tó yẹ kó fi wẹ̀ ńṣe ló bù sẹ́nu tó mumi sí i. Ńṣe nìyẹn bá ya wèrè tó bẹ̀rẹ̀ sí ní ṣe gángangan. Ẹ má gbàgbé tí ẹ bá fẹ́ wo part 13 Kọ́lé Òṣó,